ẹ̀yẹn rí dà. tí wọ́n bá jíyàn gbé ìyẹn ti tí wọ́n bá jí gbé tí mi ì tí ì pa tí wọ́n bá wí fún mi tí mo bá rà sọ̀rọ̀ tí mo bá tẹ fásì mo bá ti tẹ sáǹsì tí mo bá ń pè àṣìyànyàn ni ọmọ alápò dẹ àṣìyànyàn ọmọ ọlọ́fà bàbà ṣìyànyàn ọmọ olórùka òjé tó ọba délé iṣẹ́ mi fún olókùn ṣẹ̀rí adé ọ̀lẹ́nìkan àmì sọnù orí ìdí ìsùn ìdí wo ọmọ kékeré tata abojú kó lójú oorun àtọ̀sán àtòru òkùnlé lójú oorun àmúsùn agbóhùndàgbà agbóhùn lọ́rẹ̀ gbóhùn lágbájá olé mi mọ̀ ń pèrè ọ̀kẹ́mọkẹ́rẹ́ ní ìsàwọ̀ òde ẹ̀gbá láké ẹ̀yọ́ fẹ́rẹ̀ fèkè ní ìsàwọ̀ òde ẹ̀gbá mọ̀dù àárọ̀ òde ẹ̀gbá mọ̀dù ọ̀yà sọ para kọ́ń lára ó dífá fún òrìṣà gbogbo tí sàrẹ̀ mẹ́lẹ́mí ọmọ kọ́ ẹ̀sùn ẹni tó sọnù ìyá àdá akọ rẹ̀ pé ó kó ẹ̀wù kọ́ máa bọ̀ àánú ilé ló sì wà. bí wọ́n bá ti mú àti wọ́n bá ń lò wọ́n fẹ́ẹ̀ tí mo ti ṣe bí. ẹ̀yin ọmọ aládé yìí eléyìí ò ń ṣe fẹ́yìn ẹrú ẹ̀yin ọmọ aládé yìí iṣẹ́ ìmọ̀ tí bàbá sọ bàbá ní tẹ́nìkan bá sọnù àbí bí àwọn jí gbé pé ó ní nǹkan tó wọn máa ṣe ní ìlànà ìṣẹ̀ṣe tó wọn bá ti ṣe tán tó wọn bá ti tẹ̀fá sí àwọn máa pe bí ọ̀fọ̀ ní àbáyájọ́ àìdónú wọn á pe ọ̀rọ̀ sí wọn á dárúkọ ẹni yẹn sí kí níbikíbi tó bá wà kó máa bọ̀ nílé bóyá wọn kidnap ẹni o àbí bí ó sọnù nǹkan tó ṣe yẹn ó máa lọ bá níbi tó wà á dẹ̀ máa bọ̀ nílé àyà look at this look at that and the way baba ṣe ń sọ̀rọ̀ ọmọ I believe him 100%. Me I trust this baba and our fathers be this now look at how powerful ìṣẹ̀ṣe is but ṣé nílẹ̀ Yorùbá yìí nílẹ̀ Kóòtù Òjìrì ṣé a lè ṣe ní àwọn oògùn yìí ṣe àwọn oògùn yìí ṣì wà dáadáa ṣá like ṣó wà ṣó lè wà effective because táwọn oògùn yìí bá wà gbogbo èmi náà àwọn Fúlàní herdsmen wọ́n kidnap wa wọ́n ń wọ wa wọ́n ń woko wa wọ́n ló ń pa àwọn àgbẹ̀ wa wọ́n ló ń pa àwọn ìyá wa wọ́n ń rape àwọn ọmọ wa wọ́n attack wa wọ́n ń kidnap wa lọ́nà wọ́n yẹ kó máa happen mọ́ náà wẹ́wọ́ á máa happen náà because a ti fàṣà sí sílẹ̀ a ti fìṣẹ̀ sílẹ̀ a ti tẹ̀lé ẹ̀sìn àjòjì lọ ẹ̀sìn àjòjì tá a lè tẹ̀lé ẹ̀sìn àjòjì yẹn ó ti jẹ́ ká weak ó ti jẹ́ ká vulnerable ó ti jẹ́ ká di cowards but I think the awakening tó ń ṣẹlẹ̀ lẹ̀ Kóòtù Òjìrì bá ṣe ń padà bọ̀ yìí tí àwọn oògùn yìí bá ṣì wà tó dẹ̀ legit gbẹ̀yìn tẹ́ bá jẹ́ ìṣẹ̀ṣe rivers ẹ wá wọn lọ o àwọn bàbá yìí ẹ má jẹ́ ọ lọ bẹ́ẹ̀ o tọ́lọ́ jẹ́ kẹ́yìn bàbá gùn o bọ̀sí káwọn bàbá tó lọ ẹ make sure wípé ẹ lọ ní ìmọ̀ nípa kíní yìí o oògùn yìí ká lọ ní ìmọ̀ nípa ẹ o because bá a fẹ́ bá a kọ ogun ń bọ̀ lọ́nà o torí awakening yìí I'm very sure pé àwọn mùsùlùmí yìí àwọn ẹrú yìí they won't yield without putting up a fight especially àwọn ará Fúlàní yẹn kí la máa fi defend ara tó bá délé tán this is not an advice this is a warning we need all this wo kíní yìí a ní láti wá ìmọ̀ nípa ẹ̀ kí àwọn àbáyé kan má gbé lọ Yorùbá da gan Kóòtù Òjìrì da gan Kóòtù Òjìrì alágbára wà powerful these are the things táwọn àbá wa lò láti defend ilẹ̀ Kóòtù Òjìrì from the invasion of Fulanis nínú ìtàn bá ṣe gbọ́ ẹ má jẹ́ ká wá sọnù ẹ má jẹ́ ká lose ẹ̀ torí àwọn Fúlàní tó ti fún wa lẹ́sìn yìí wọ́n mọ̀ọ́mọ̀ fún wa lẹ́sìn pé ká lè so gba àwọn oògùn yẹn nù sódà táwọn bá máa gbalẹ̀ lọ́wọ́ wa ní nìkankan láti defend ara wa and I think it is high time since tójú wa ti là tàti sọjí tàti jí ká wá àwọn bàbá yìí lọ kí wọ́n fortify wa kí wọ́n ró wa lágbára ká lè ṣe kíni ká lè fi protect ara wa ká lè tún lè fi ṣe kíni ká lè fi defend ilẹ̀ wa lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n fà gbalẹ̀ lọ́wọ́ wa pẹ̀lẹ́sìn àti àwọn àrùsùn náà tí Saudi ń fund wọn láti gbalẹ̀ lọ́wọ́ wa ẹ jára yín kẹ́ tètè padà sílé o ẹ padà sílé o kò jẹ́ bó ṣe jẹ́ o. ẹ̀yẹn rí dà.